ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Gbogbo wákàtí tí ẹ bá wà, níbikíbi tẹ́ ti ń gbé wò mí àti níbikíbi tẹ́ ti ń gbé gbọ́ mi, mo kí yín. Mo kàn fẹ́ ṣe ètò kékeré kan ní àárọ̀ yìí ni. Torí pé mo gbọ́ formation, mo sì fẹ́ ṣètò láàárọ̀ yìí. Àná gan ló yẹ kí n ti ṣe ètò náà. Kí tó dé láti ibi iṣẹ́ lánàá mo pẹ́. Mo gbọ́ formation, really formation ni o, wọ́n ní mo gbọ́. Tí mi ò bá gbọ́ formation, mo ò ní jáde kí n wá sọ. Mo dẹ̀ confirm ẹ ni. So, àwọn ọmọ Yorùbá tó wà nílẹ̀ Haúsá, àwọn ọmọ káàárọ̀ jíire tó wà nílẹ̀ North, wọ́n ní kí n sọ fún wọn pé tó bá ní ẹ̀mí ara wọn lò, tó bá ní ẹ̀mí wọn lò, kán kúrò ní ilẹ̀ Haúsá tó wà. Ó ti di ẹlẹ́ẹ̀kẹta tí máa ṣètò lórí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá tó wà ní ilẹ̀ Haúsá, ní Kano, ní North o, ní Kaduna o. Wọ́n ní kí n sọ fún wọn pé kán kúrò ńbẹ̀. Ẹlòmíì á máa sọ pé báwọn ò lè fi property wọn sílẹ̀. Wọ́n ní tí ẹ̀mí bá ṣì wà, ìrètí ṣì ń bẹ o. Mo ti ṣe ètò yìí rí, ẹlẹ́ẹ̀kẹta tí máa tún ṣe leléyìí. Mo gbọ́ formation yẹn ni, torí témi ò bá gbọ́ formation, èmi ò ní jáde láti wá sọ.